olùrètí 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 ilẹ̀ pẹ̀lú sánmà ọ̀dẹ̀gbẹ́ lọ́jọ́ kan wọ́n pè kú ẹ̀mọ́ kan ilẹ̀ lóhùn làgbà ọ̀run lóhùn lẹ̀gbọ́n ilẹ̀ gbẹ́nu mẹ́kù ọ̀run gbẹ́nu orílẹ̀ òkú kọ̀ òjò ràmọ́ èso kọ̀ iṣu ọ̀tá àgbàdo kọ̀ wọn ò bú ọlọ́mọdé gún mú wọn mú pẹ́ olùrètí. wáyé ọ̀lẹ́ o ọ̀lẹ́ o. ọ̀rẹ́ àbẹ̀rẹ̀ ni pé nẹ́tíwọ̀kì nìkan náà ní yọ wá lẹ́nu. oníṣẹ́yìn náà ń bá mi múra ọjọ́ Wednesday ni o òní Wednesday náà ni òun náà ni àyájọ́ ọjọ́ ìbí ẹ̀mí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko kọ́ lọ́wọ́ dá mi sí ju Wednesday lọ. èmi ò rórí pé wọ́n dà kókò yẹn ò rórí pé wọ́n dàgbà tó báyìí Ọlọ́run lọ́lẹ̀ mí òun ló ń mọ̀gbà tí kálukú wọ́n jáde kúrò nílé ayé. ọlẹ̀ sùn kò títí tagi. lágbára Ọlọ́run gbogbo wa náà ládàgbà tá a dògbò àkùkọ wa ó kọ lágbà sáyé ìrírí ayé ò ní gbé alóró mọ́. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹ̀ mọ̀ sọ wípé tó ọjọ́ méje ọjọ́ mẹ́ta tá a ti láǹfààní àti gbọ́ra wa sẹ́yìn asá òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé ṣe lásán. obìnrin tó fi Ìdòwú ṣàkọ́bí dandan ni kó ṣàlàyé ibi tó bí bèjì sí mẹ́rin. lọ láwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan kan náà ló fà á táwọn nǹkan kan fi ń wáyé láwọn àkókò kan ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni. àná Ọlọ́run aláyọ̀ nífẹ̀ẹ́ nìkan kan yín sílẹ̀ dákun báwo lẹ ṣe ń gbọ́ sí ṣe ń gbọ́ mi dáadáa ṣó ń clear dáadáa ṣe ń gbọ́ kitikiti àbó ń ṣe bákan bákan. gbogbo ayé ti débi iṣẹ́ wọn ọ̀lẹ alápá máa ṣiṣẹ́ ọ̀lẹ daṣọ ìyàbòrà sùn ẹnì ọ̀lẹ. gbogbo àyẹn tẹ́ ti kí mi fún ti àyájọ́ ọjọ́ ìbí mi tí ń bọ̀ lọ́nà ẹ̀ ń kí mi in advance nǹkan ayọ̀ náà lámọ̀ kí gbogbo yín sí ẹ̀ tí fún mi ní nǹkan ayọ̀ ara nǹkan àjọ̀dún ọjọ́ ìbí mi o. kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o ọ̀lẹ o. màmá jáde màmá jẹran gàrí nìkan kọ́ ni mo máa ń jẹ wọ́n ní àhó ọmọjú kọ́ máa dárúkọ gàrí lọ torí pé gàrí ni mo gbà pọ̀ lẹ́sì jù ǹjọ́ tí n bá ti ní gàrí mo gbà pé ìṣẹ́ńṣẹ́ mi. ẹrù kọ mẹ́tàlá nǹkan fẹ́lẹ́ àwọn àkókò ṣàṣù márùbẹ́. God bless you, it's been a while here. Hope no problem sir, no problem at all. ọ̀lẹ́dì òde fọkọ̀ pamọ́. níwọ̀n bá gbà tí mo bá ti ní lẹ́yìn tí mo ní Ọlọ́run lẹ́yìn kò sí bẹ̀rù kankan kò sí ìfòyà kankan bẹ́ẹ̀ ni ò sí ìṣòro kankan. ìṣòro ẹyọ kan tó wà náà ni má lọ lé ẹ bá ń gbọ́ má wẹ̀ kú o tọ̀dọ̀ mi ni má rí ilé o n kò sì tó bẹ́ẹ̀ kí n lọ ilé ọ̀dọ̀ mi. ọ̀lẹ o ọ̀lẹ o ọ̀lẹ a. ṣé ká sùn ká jí ni o. alápá máa ṣiṣẹ́. Ọlọ́run ló lè léyìn lọ́dọ̀. ọ̀lẹ daṣọ ìyàbòrà. ìbáwọn àwọn ọmọ kàún gan ni wàá máa sùn lójú títì ibi tí mútílẹ̀ bá ti sún wọn náà wọn ọ̀rá tẹ́ni wọn sí wọ́n sùn lọ́nu kò sì sí tí ó gbé wọn tí lè ó fi mọ́. ẹni ọ̀lẹ kò rọ̀ mọ́ bí. ibi ìyá àmọ́ wálé kọ̀ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run ńgbà tá a bá ti dágbére fẹ́nìkan kan jọ́ tá a fẹ́ wá. ẹ wá wáyé ọ̀lẹ o. ẹni tó sì ń retí àti sùn akàn yóò pẹ́ létí omi ẹni tó ń wò sẹ́jú akàn o yóò pẹ́ létí omi. yóò pẹ́ létí omi yóò pẹ́ létí omi pèèyàn bá wò sẹ́jú akàn o apẹ́ létí omi àti dúró mú mi kànga ìyọnu ni àti bẹ̀rẹ̀ mú mi kànga o ìyọnu ni. sórí apáta tátátátátá níbi títí tí gidi ayé kò lè dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ bèbè sórí apáta tátátátátá níbi títí
àpáta ọlọ́run náà ni mo kọ́lé ọ̀dọ̀ mi sí. Ìjì ayé kan kò ní lè ṣe kúrò. Ẹni ọba mórí ọlọ́run nìkan ni kó bá mi dúpẹ́ in advance pé n ó lé ọdún kan sí lọ́jọ́ Wednesday. Kọ́lọ́ ń jẹ́ kí ẹ̀mí mi ó jù bẹ́ẹ̀ lọ. Àdúrà ni o. Ọmọ tí ọba wọn sìn yẹ kí bá wọn léjò pa. Ẹ bá wá réjò tó dàgbà tó lógbe lórí náà. Òun náà ń sápamọ́ fáwọn èèyàn ni o. Bí bẹ́ẹ̀ kọ́ kò ní dàgbà kò ní lógbe lórí. Mo bá pè yàn ní fọlọ́nsọ́ kì í fokun ọ̀gẹ̀dẹ̀ gùn pẹ́. Mọ̀jà mọ̀sálà máa kíkanjú lójú ogun. Akíkanjú tó mọ̀jà tí ó mọ̀ sá. Irú wọn máa boko bò mẹ́ẹ̀ lọ. Gàgàgà mo ti fọ́ gógógógó fọlọ́run ló kékékékékéké. Sórí àpáta tátátátátá ibi títí jìjì ayé kò lè dédédédédédé. Nígbà náà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Alelúlúlú yàyà mo láyé. Wá lèmi àkàndá kan wá fẹ́rẹ́ jógé pé kí n wá béèrè lọ́wọ́ yín sáǹgbọ́ra wa loud and clear pẹ̀lú ògo Ọlọ́run. ń bo lọ́rọ̀ àwọn èèyàn wa tó wà nílùú Àbújá dé. ń bo lọ́rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ń bo lóde. ń bo lọ́rọ̀ Yorùbá Nation ń bo lóde. àbùrà wa gbọ́ láìpẹ́. Ẹ mọ̀ pé bí mo bá ti dé ìròyìn dé, mo bá ti dé òótọ́ ọ̀rọ̀ dé, mo bá ti dé ìwádìí ìjìnlẹ̀ dé, mo bá ti dé analysis lọ́lọ́kan ọjọ́ gan. Orí ọlọ́run kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gàgàgàgàgàgà. Eré lolongo jẹ́ kí bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé. Ẹ jẹ́ ká kí ọ̀kan nínú wa Marcus Ìjìnlẹ̀ orílẹ̀-èdè Turkey lọ́wà. Ọ̀rẹ́ mi dáadáa ni ọmọ ìyá mi dáadáa ni ojoojó ń ṣògùn ẹ̀ bá ń wí fún Marcus pé mo ní péré lolongo jí Ọlọ́run ọba mi fún ní àlàáfíà lákọ̀tún. Marcus, how are you? Bẹ́ẹ̀ bá rí bàbá Èkìtì ẹ bá ń kí dáadáa, bẹ́ẹ̀ bá rí ọmọ Lúkà ẹ bá ń kí dáadáa. Àwọn gáìsì yìí ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ ní tẹnugbó bí ọwọ́ ìkankannu yóò ní sọnù. Bẹ́ẹ̀ bá rí gbàgede ìmọ̀ náà ẹ bá ń kí dáadáa. Àkàndá ewúrẹ́ mi ò lólódì, àgùntàn mi ò lólódì, àgùntàn mi ò sì pòǹgọ̀ sọmọ yé ewúrẹ́. Bẹ́ẹ̀ lè wúrẹ́ mi ò pòǹgọ̀ bágùntàn sí. Eléyìí tó bá sọ pé yá òun òbí dúdú nìkan ló kù. Ojú ọ̀run fẹ̀ ó tẹ̀yẹ́ fò láì fapá gúnra wọn àfẹ̀yí tó bá fẹ́ fínra wọn ràn. Ojú òpó tẹ́kù jẹ̀ láì faragbọ́nra. Bí kò bá ní wájú eku o, inú ibú tẹja wẹ̀ láì faragbọ́nra bẹ́jà ò bá ní fínra ẹja. Dájúdájú ilé ayé ó tó mi àtẹ̀yìn gbé bẹ́ẹ̀ nìkan kan ò bá ní sọ wípé kẹ́nìkejì ọmọ rìn. Ọlọ́run ọba ti dá wa pẹ̀lú ń ta fẹ́ jẹ́ láyé. Yàgò lọ́nà kí wọ́n rí mi òun tó ń ò níràwọ̀ ni o. Bọ̀ bá níràwọ̀ mọ́ polongo ara rẹ̀ ayé ni yóò polongo rẹ̀. Ọlọ́run ní fìyàn hàn kọ́ mọ́ fi ahàn láhàn pa. Àkàndá mo kín níwá mo kín lẹ́yìn mo kín láàrin gbogbo ń bekebe tẹ̀tẹ̀ láǹfààní láti máa gbọ́ mi. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè lórí ọ̀rọ̀ Yorùbá Nation táwọn ògbé lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ìlú òkè òkun káàkiri wọn wà. Àwọn pọ̀ mélòó láàkà nínú wọn Tẹ́ni ọmọ ológo Dára talk show àti bàbá ẹ̀ lọ. Jídé Ìgè, Àmọ̀tẹ́kùn àti bàbá ẹ̀ lọ gbogbo yín náà ni mo kí o. Mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ̀ sórí àpáta tátátátátá níbi títí gidi ayé kò lè dédédédédédé nígbà Nànánànànà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. nànánànànà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Alelololo yàyà mo láyọ̀ ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Alelúlúlú yàyà mo láyọ̀ ni Mo láyọ̀ pé mo wà láyé títí dòní. bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Inú mi ò dùn pé ó sèmi nìkan ṣoṣo ń gírò. Sórí àpáta. Omíyalé Táíwò Lédìké wọ́n wà nílùú Àbújá kínní dùnú ẹlẹ́wọ̀n mi ti ń sago mọ́wọ́. Ṣùgbọ́n ẹja múnú ara wa dùn lágídí. Bíbí títí jìjì Nínú pé kẹ́ni ẹni ó kú ká sunkún fógún ọdún, kéèyàn ni ó sọnù ká gbàwẹ̀ fọ́gbọ̀n oṣù. Ẹkún ogún ọdún ọ̀dẹ́ni tó ti kú padà o.
àwẹ̀ ọgbọ̀n oṣù kò dẹ́ni tó sọnù padà. àdúrà láàmú fi ràn wọ́n lọ́wọ́ ìgbésẹ̀ tó bá kàn náà láàmú gbé kán jáde níbi tí wọ́n wà ní láyọ̀ àti àlàáfíà láì fapá gún láì fẹsẹ̀ gún láì fẹsẹ̀ rọ́ láì fọrùn kàn lágbára Ọlọ́run. wọn ò ní san tí wọn ò jẹ. kílò ọdún kílò ọ̀dà náà ni wọ́n ń bá káàkiri wọn ò wá ní fi tiwọn lẹ̀ gbọ́ tẹni ẹni tó fi tiẹ̀ lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn ò ní rẹrù ẹlẹ́rù kí wọ́n fa tiwọn lọ́wọ́ lágbára Ọlọ́run. alelúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. well pápápá náà ni mo ní kí n ṣe ẹ jẹ́ kí n máa fèyí ṣe lọ ń padà wá sòfà àtẹ̀tẹ̀lẹ̀ ń gbọ́ mi kìtìkìtì ẹ̀ ń gbọ́ mi loud and clear Àkàndá Ọ̀rọ̀ Awikonko náà ló kọ́ mi Àjàó Àrò Awikonko àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹ má gbàgbé láti like kẹ́ follow page mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awikonko bákan náà ni kẹ́ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awikonko live Àkàndá Ọ̀rọ̀ Awikonko live ẹwà èdè Yorùbá TV ó ti gbọ́ ó ti pẹ́ tá a ti láǹfààní àti gbọ́ra wá ń bẹ̀ níbi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan lágbára Ọlọ́run á tẹ̀ síwájú láìpẹ́ láì jìnnà ìdí ni pé báwo ṣe àwọn míì ó ṣe ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ tá a ti ṣe ẹni ìgbà wọn pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tí ìbímọ oyún kì í wù wọ́n ní ńgbẹ́ bá lóyún lọ́mọ tó wù wọ́n bí níwó tó ronú pé ó yẹ kí n bímọ kan sí mẹ́rin tí mo bí kí n pajú ẹ̀dí kó pé 5 that is tẹ bá ń ro èrò lọ́kàn tẹ bá ń gbé àìdí àkàlẹ̀ wọn ò ní ronú nípa rẹ̀ ọjọ́ tẹ bá bẹ̀rẹ̀ bísínẹ́sì náà tó nírú òwò bẹ́ẹ̀ lọ́kàn irú wọn ní jẹ́ pé tẹ bá ní ṣọ́ọ̀bù télọ̀ ń bí wọ́n sì tún gbà míì sẹ́gbẹ̀yìn tàbí kí wọ́n gbà míì sọ́pọ́sìtì yín because wọ́n ti rérò tí ń wọ̀dọ̀ yín wọ́n ti ní lọ́kàn wípé